Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ fi gbọ́ wa kò ní di o. Bákan náà, ojú tẹ́ fi rí wa kò ní fọ́. Màmá wa Kẹ́mi Badenoch, ẹ̀yin náà lẹ tó bẹ́ẹ̀. Ẹ sojú abẹ́ ń kò fún wọn. Ẹ jẹ́ kí Nàìjíríà mọ̀ wípé àwọn ará ìlú Nàìjíríà ó ti tán. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé Nàìjíríà ti tán bí kò ṣe pé kọ́ pín orílẹ̀-èdè. Gbogbo ọmọ Yorùbá, ẹ wá gbọ́ gbàgbós, ẹ wá gbọ́ wòtòwòtò tí ìyá wa Kẹ́mi Badenoch tí ó mú fún àwọn ìjọba àpapọ̀ Nàìjíríà. Ó ní ká ní gbogbo yín jáde, ìka ní gbogbo yín. Ó ní ìkòrògbé kan ní ń bẹ nínú wọn wípé ìka ní gbogbo yín, aláìláàánú mẹ̀kúnnù òun ni wọ́n. Ẹ wo, ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́? Bóyá ẹ lè má ì tí mọ̀ wípé àwọn aráabí yìí ni o, wọ́n ti jẹ́ kó àwọn bìrìtìkó ní àwọn British, wọ́n ti ní kí wọ́n deport gbogbo àwọn immigrant tó wà ń bẹ̀, gbogbo àwọn tó wọlé tí í ṣọmọ ìlú. Àwọn onílùú ti ní kí wọ́n lé àwọn àlejò, àwọn àjèjì ìlú tó wà ní Britain wípé níṣe ni wọ́n gba ẹ̀ka sọ pé wọ́n gba ojúṣe wọn ṣe. Níṣe ni wọ́n ní pé àwọn tó ń bẹ ń bẹ̀, iṣẹ́ tó jẹ́ káwọn máa ṣe ni wọ́n gbà ṣe. Fún ìdí èyí, èwo ni ká pé èèyàn kó wá jẹun kó tún máa lé e lọ́wọ́ mú. Ó ga o. Lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn United Kingdom wọ́n ti dìde ogun sí àwọn immigrant o. Wọ́n ti dìde ogun wàhálà sí wọn. Wọ́n ní àwọn ò fẹ́ rí wọn lórí ilẹ̀ wọn mọ́. Wọ́n tún bá jẹ́ kó yé wa o. Wọ́n ní iṣẹ́ rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó bá tún di oṣù kejì, ìyẹn February, wọ́n ní protest, ìfẹ̀hónúhàn tó tún máa le ju ti tẹ́lẹ̀ lọ làwọn máa ṣe. Ṣùgbọ́n o, nígbà tó bá lé gbogbo àwọn tó wọ ìlú wọn, tó ní kálukú ń gba ìlú ẹ̀ lọ, tó ní kálukú ń gba ilé ẹ̀ lọ. Ìbéèrè tèmi ni pé àwọn ọmọ wa tó wà lọ́hùn, ṣé Nàìjíríà náà ni wọ́n padà bọ̀ ni? Ṣé inú ìyà kò fọ́ ní rárá, kò fọ́ ní. Ṣé inú ìyà orílẹ̀-èdè yìí náà ni wọ́n ń padà bọ̀? Ẹ wá wo ẹ̀gbin àti ìwọ̀sí tí wọ́n máa ń fi ojú àwọn, pàápàá jùlọ àwọn ọmọ Nàìjíríà bẹ̀ tó wà níta. Ẹ wá wo ẹ̀sín àti àbùkù tó máa ń fojú wọn, kò tẹ́ pé wọ́n mọ̀ lé wọn kiri. Àgàgà àwọn Àràbù wèrè. Ẹ wo àrà tó máa ń fi àwọn ọmọ Nàìjíríà dà. Ṣé ló máa ń kà wọ́n kún ẹranko? Láwọn tó wá sọ pé àwọn immigrant yẹn ti ń gba ojúṣe wọn ṣe wípé kó lé wọn kó lórí ilẹ̀ bàbá wọn. Ṣùgbọ́n àdúpẹ́ o wípé ìyá wa Kẹ́mi Badenoch kì í tètè jáde ó sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ má jẹ́ tọ̀ yín, ó nu Nàìjíríà lọ́rọ̀ ni. Ó nu Nàìjíríà, ó nu wọn lọ́rọ̀ ni o. Kódà ọ̀rọ̀ yẹn ó wọra, ó nu Nàìjíríà lọ́rọ̀. Ó jẹ́ kó yé àwọn èèyàn pé ẹ jọ̀ọ́, ìbéèrè àkọ́kọ́ ni wípé ṣé Nàìjíríà lọ̀tá ara wọn ni àbí àwọn òyìnbó tó kó wa lẹ́rú nígbà kan, àbáwọn ni ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà? Ṣùgbọ́n tá a bá sọ, ìpìlẹ̀ ìṣòro Nàìjíríà ti wọ́ wá láti ọwọ́ àwọn òyìnbó tó kó wa lẹ́rú. Títí di ìwòyí, wọn ò tí ì rí tòótọ́. They never settle the matter finish. Ìdí tí mo sọ pé àwọn ni ìṣòro wa ni wípé báwo ló ṣe máa kó ọ̀tá mẹ́ta pọ̀ sójú kan tó wá pè ní wọ́n Nàìjíríà? Tó ti dẹ̀ mọ̀ wípé èdè wa ò jẹ́ èdè kan náà. Àwọn òyìnbó tó kó wa lẹ́rú ṣe ló jẹ́ kí wọ́n rí wa bí apes, ẹranko, wọ́n rí wa bí ẹran, bí màlúù. Àìmọye lot of things tó jẹ́ pé wọ́n máa ń ṣe fún àwọn ọmọ wa lókè òkun. Ìmí wọ́n á ba gbogbo nǹkan tó bá ní jẹ́ lójú ẹ̀mí ẹ̀ tí ò dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀. Tó bá sọ̀rọ̀ gan, wọ́n á tún fi ṣe yẹ̀yẹ́. Ṣùgbọ́n now, nígbà tó bá ti sọ pé wọ́n fẹ́ lé àwọn tó jẹ́ àlejò bẹ̀ kúrò. Ẹ wo, ìyá wa ti sọ̀rọ̀, Kẹ́mi Badenoch, ṣé ẹ mọ̀ pé tó bá sọ pé kọ́sítọ́mà dáadáa ní Nàìjíríà jẹ́ sí Kẹ́mi Badenoch. Nítorí kò yé má mọ̀ fún wọn wòtòwòtò. Tẹ́ ẹ bá gbàgbé,
ìgbà tí màmá máa kọ́kọ́ jáde tó máa kọ́kọ́ mú fún wọn live and direct ó jẹ́ kó yé wọn pé kò sí business kankan tó pọ̀ wọn àti Nàìjíríà pọ̀ nítorí wípé ó ní a lot of things ni wọ́n ti ṣe fún òun ó ròyìn ohun tójú ẹ̀ rí kó tó di pé Ọlọ́run fún láǹfààní àti lọ àìpẹ́ ẹ̀dẹ̀kẹ́ ní Shettima jáde tó pè é tó níwé wá pààrọ̀ orúkọ ẹ̀ ṣùgbọ́n ó tún mú fún Shettima náà now lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ mọ̀ pé ó tún ti jáde ó tún ti give wọn wòtòwòtò ṣùgbọ́n ṣe mọ̀ pé nígbà tí Shettima máa sọ ọ̀rọ̀ yẹn sí Kẹ́mi Badenoch èsì kan péré ni Kẹ́mi Badenoch fi ṣe ló fi gbẹnu mọ́ bàbá dákẹ́ ó jẹ́ kó yẹ pé tá a bá ń sọ̀rọ̀ kò ṣe irú ẹ̀yin bandit kò ṣe irú ẹ̀yin Boko Haram kò ṣe irú ẹ̀yin agbésùnmọ̀mí ló ń sọ̀rọ̀ irú yín kọ́ ni mo bá lẹ́jọ́ ọ̀rọ̀ yẹn wọra débi pé igbákejì ààrẹ gan ò jẹ́ sọ ó mọ́ pẹ̀lú ó sì jẹ́ kó yé Shettima pé wá ń bí ọmọ ilẹ̀ Yorùbá ọmọ bíbí ilẹ̀ Yorùbá akọni Yorùbá ni mí so kò sí tó kàn mí pẹ̀lú Nàìjíríà ṣùgbọ́n pẹ̀lọpẹ̀lọ mi máa ń bìlíìfù pé ìṣòro Nàìjíríà yìí kì í ṣojú lásán gbogbo wa la mọ̀ pé ojú lásán lélẹ̀. torí nígbà tí bàbá máa jáde ìgbà tí bàbá Adébóyè máa jáde tó ń sọ pé Nàìjíríà nílò àwẹ̀ 100 days pé ìṣòro Nàìjíríà ò ṣojú lásán ẹ̀sà ẹ má gbé wa mọ́ra gbogbo wa la mọ̀ pé àwa bad leaders gangan ní ìṣòro Nàìjíríà. ẹ wo Yorùbá ní ìṣẹ̀lẹ̀ ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ ni o Yorùbá ní ìṣẹ̀lẹ̀ ọ̀kan ló ní àṣẹ rí gbogbo àwọn olóṣèlú Nàìjíríà àwọn ní ìṣòro Nàìjíríà o bẹ́ẹ̀ ni o ìyá wa Kẹ́mi Badenoch gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn bìrìtìkó ní ìṣòro tí Nàìjíríà kọ́kọ́ ní bẹ́ẹ̀ ni a dẹ̀ máa gba ilẹ̀ wa láṣẹ Èdùà bẹ́ẹ̀ ni o may God help us to have our own country which is Yorùbá nation bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ ká dẹ̀ ẹ̀bi lé àwọn bad leaders. Every our predicament is the fault of our leaders and politicians. Yorùbá nation la fẹ́ no going back bẹ́ẹ̀ ni gbogbo ibi tá a bára wa lọ́wọ́ yìí ẹ̀bi àwọn olóṣèlú wa ni o bẹ́ẹ̀ ni enough is enough let's go our separate way ẹ má jẹ́ àdá ẹ̀bi sórí ẹlòmíràn bí kò ṣe àwọn olóṣèlú wa nítorí wọ́n ń ta epo wọ̀nyí láti máa kó owó sí àpò ara wọn náà bìrìtìkó lọ́tún wá ń kówó yẹn ibẹ̀ ló ń kówó yẹn lọ tó ń kó pamọ́ sí ibẹ̀ náà lọ́tún sá lọ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà mi gọ̀ ẹ wọ ẹ̀yìn yá mi bàbá mi bá a ṣe ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹjọ́ yáwó yẹn lọ́tún ló sì pé Yorùbá nation ni o la fi ń sọ pé a ó máa bẹ ọ̀bẹ ẹni bẹ́ṣu àtẹlẹ́ẹsẹ̀ yóò sì máa bẹ̀rù gbogbo ẹni tó bá láwọn ní dé òun máa láwọn ní dé bá God bless Yorùbá nation ó dàbọ̀.